Mo kí wa olólùfẹ́ ìkànnì Olójìsus TV gbogbo ibi tí a wà pátá. Òní àìkú ọjọ́ Sunday ìní á san wá, ọ̀sẹ̀ yá san wá, oṣù tuntun yá san wá. Ọjọ́ àìkú lónìí, ẹ̀mí gígùn àti àlàáfíà lórúkọ Jésù yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Ní Àgbàlá Gabriel ni a wà gẹ́gẹ́ bí ìṣe wa, bó ṣe ń lọ là ń mú wá fún wa. Lẹ́yìn ìsìn àwọn ènìyàn jẹ oúnjẹ, wọ́n tura lẹ́yìn ìsìn. Àwọn tí wọ́n gbé oúnjẹ tòní, wọ́n ní ká má dárúkọ wọn, ẹni Ọlọ́run mọ̀ ni wọ́n. Àwọn ènìyàn jẹun, wọ́n jẹun lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Àwọn tí ò ní ìrètí kí ni wọ́n fẹ́ jẹ, Ọlọ́run gbọ́ wọn ní Àgbàlá Gabriel. Mo gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa àtijọ́ àti mú wa kò ní nira fún wa, a ò ní tọrọ jẹ. Àwọn tí wọ́n sì ń dúró náà wípé kí ni wọ́n fẹ́ fún wa jẹ lónìí lórúkọ Jésù, lọ́la àwọn náà yóò di ẹni tí wọ́n tún fún àwọn ẹlòmíràn ní oúnjẹ jẹ. Ọlọ́run yóò ṣe oníkúlùkù ṣe ń fẹ́. Ẹ wo ìròyìn ò tún àfojúbà. Ẹ jẹ́ kí a lọ sókè lọ́hùn ká lọ wo bó ṣe ń lọ. Ó yá. Ẹ̀bá yín tó ní ó lágbára o. Hallelujah dada. À ń gbé bọ́bá yìí gbọ́ sẹ́yìn báyà náà. Ṣé rí abọ́ tó mìíràn? Ẹ máa wọ́n kú lẹ́wọ̀. Ìkan eléyìí tẹ́mi bá rí bí méje ẹ̀ sí. Bá rí bí méje eléyìí sí. Yóò lọ lọ́sàn-án. So kọ́lọ̀ kó bá wa bù sí oúnjẹ yìí. Ẹni tí ra ìṣọ́ọ̀ṣì yìí ọmọlẹ́ ń ṣe ẹni tí ra jésù Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ bí àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo Sunday ọbẹ̀rẹ̀ ewédúrè ẹ̀bà ló lọ́nlẹ̀ bí ọlọ́ọ̀lọ́ yìí. So gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò pátá ẹ̀ ní wá owó tì. Àmín Jésù. Ẹ̀yin lẹ jẹ́ bí ó pa àwọn arúgbó wa o. Ẹ̀yin lẹ jẹ́ bí ó pa àwọn opó, àwọn aláìní, àwọn tó kù díẹ̀ káàtó fún. Ẹ̀yin lẹ jẹ́ bí ó pa wọn. Ẹ̀yin lẹ jẹ́ bí ó pè mí náà o. Àti àwọn iṣẹ́ yìí náà wà bẹ́ẹ̀. Mo ṣe bá aṣọ kan rẹ̀ àti ilé ìwọ̀ ni. Dákìrì ni wọ́n yàtọ̀ fún ẹ̀ṣẹ̀ wọn jọra. Wọ́n náà wá nílò pólítì ẹ̀ṣẹ̀ wọn ni. So gbogbo ẹ̀yin tọ́lọ́ ń lò tí ẹ̀ ń bọ́ àwọn ẹ̀rọ orí òkú ibi òwe ń parí. Amen. Ìmọ̀ bí màá ṣe dúpẹ́ tó gbogbo Sunday kan ò tí ì sí dáadáa ní Ọlọ́run dẹ̀ ti wà lẹ́yìn. Ẹ ó máa ní sí i. Àmín Jésù. Ẹ ó máa pọ̀ sí i. Àmín Jésù. Ẹ̀yin tí àwọn kan náà tún gbé tèmi dádì bò ní sẹ́ mọ́ ń dáná Sunday ṣe ń dá mọ́ náà ń dá ẹ má pariwo ẹ gbà mo ní ẹ ṣe o. Ẹ̀yin tẹ́ tún ṣe ti next week, ẹ̀yin tẹ́ ti Wednesday a máa ń fáwọn èèyàn lówó oúnjẹ lọ́sẹ̀ nísìn, a máa ń dá Wednesday àti Sunday àbí Wednesday rẹ̀ wà ní. So ẹ̀yin tẹ́ Ọlọ́run tún lóyún Wednesday nírọ̀lẹ́, ẹ̀yin tọ́ Ọlọ́run tún lóyún Sunday, Ọlọ́run ní fi ilẹ̀. Àmín. Ọlọ́run ní kọ́ni sílẹ̀. Àmín. Ó ń lọ o lójoojúmọ́ bẹ́ẹ̀ ló ń lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run wá ń lò ẹ̀ ní ṣaláìní. Àmín Jésù. Kì í sú òjò láti máa rọ̀, oòrùn ò sọpọ̀ rẹ̀ òun rí, kò ní rẹ̀ yín, kò ní sú yín, ipá sí i, agbára sí i, orí ọ̀fẹ́ sí i, àánú sí i, ojú rere sí i, àlàáfíà sí i. Bí a ti wá jẹ́ lónìí, ẹ̀yin náà ó máa jẹun, ẹ ó máa yó, ẹ ó máa fúnni, ẹ ò ní tọrọ, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù lọ. Mo dúpẹ́ gan-an ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò. Ẹ jáwọ́ ìyá yẹn máa bọ̀. Ẹ̀yà lẹ́yìn ọmọ náà. Ẹ má dìde o. Ẹ má tẹ̀yìn o pẹ̀lú. Ó yá. Kẹ́nìkan wà níbi tí ó máa fẹ́ balẹ̀ wọn lọ́wọ́. Ẹ̀yin máa bọ̀ ń bí padà fún àwọn ọlọ́mọdé tẹ̀sí. Ẹ ní dúró wájú bí àǹtí. Yá bẹ ti ẹ bọ̀ ẹ́ lù sẹ́pẹ̀ wọn bẹ̀rẹ̀.
yẹ máa fún un mama ẹ gbọ́ mi báyìí ẹ gbọ́ mi bóyá very good ẹ máa fún bẹ́ẹ̀ ọbẹ̀ ni ẹ máa tó bẹ́ẹ̀ ẹ dà mí yẹn máa tó bẹ́ẹ̀ yóò já máa tó bẹ́ẹ̀ yóò já máa tó bẹ́ẹ̀ yóò já. Wow. Àdúà ó wà àdúà dáadáa. Ọmọ yín ò ní kọ́ sàlẹ̀ àpò. Àwọn ọ̀fọ̀nù ayé yín ò. Àbí? Wọ́n gbé yín dá o. Sàárẹ̀ o. Ẹ ṣe ebi ò ní pa yín. Ẹ ṣe ebi ò ní pa yín ní tọrọ jẹ́ ọmọdé lọ́wọ́. Sáláì yìí o. Àdúà olóòlò ń ṣe agbára. Ebi ò ní pa yín ẹ̀gbọ́n. Sáláì yìí o. Focus. Ẹ bá ń gbé bí wọ́n ti ń sáàbù yẹn. Ẹ̀yin tọ́lọ́run tún lò ní Wednesday, Ọlọ́run gbé yín dìde o. Ẹ̀yin tí Ọlọ́run á tún lò ní Wednesday.
ojú ọ̀fẹ́ báyìí pẹ̀lú tí ayé ti sẹ́ńtà fẹ́ ṣe fún táàmù ọlọ́run tún bọ̀ fẹ́ ṣe ẹ ṣe o ọwọ́ yóò máa rò pé o ẹ máa ṣe àdúrà bí ẹ ṣe ń gba oúnjẹ yẹn máa ṣàdúrà fáwọn tó lọ ń lò ẹ máa gbàdúrà fáwọn tó lọ ń lò ẹ máa gbàdúrà fáwọn tó lọ ń lò bí ẹ ṣe ń gba oúnjẹ yẹn ẹ máa gbàdúrà fáwọn tó lọ ń lò àmín 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 àmín. ẹ̀yin tẹ́ ń bá mi ṣí ẹ̀yẹn ẹ̀rọ àmúta ẹ̀yin tẹ́ ń bá mi ṣí ẹ̀yẹn ẹ̀ṣẹ̀wò ní every week àmọ́ 800,000 1 million lórí oúnjẹ nìkan lórí àwọn èèyàn láti jẹun how are you àná owó lórí oúnjẹ bí ó yẹ màmá ẹgbà so ẹ̀ṣẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ń ṣe ojú òní tì í ṣe àwọn èèyàn jẹun wọ́n dẹ̀ ń bọ̀ ẹ̀yin tẹ́ ń jẹun yẹn bá wà fún pé wọ́n ṣe o bá wà fún pé wọ́n ṣe o àwọn tó ń support wa kò ní rẹ̀ wọ́n o àwọn kan náà tún gbé tòní báyìí àwọn kan náà gbé tòní àwọn kan náà tún gbé tó Wednesday ẹgbẹ́ oúnjẹ yẹn ṣe ń lọ ìròyìn pọ̀ àdẹ̀bí ètò ló kárí ìròyìn pọ̀ àdẹ̀bí ló kárí ó yá o. ìrẹsẹ̀ o ni yóò dá o ọmọ Jésù ẹni tó ṣe fún ọwọ́ rẹ̀ kì í bẹ́ o lọ́ra la ṣe máa ń lò ní Sunday ọmọ la ṣe máa ń lò torí orílẹ̀ lẹ́sìn la fi máa lo ẹja ìjẹ́ ẹnì kankan ní iléeṣẹ́ ẹja tó tẹ̀lé máa fún wa lẹ́jà ń Sunday Sunday àbẹ́nìkan ní ọ̀rọ̀ ó yẹ ká ti máa ta ẹran àbí fi ẹja ọmọ ló sì chip torí èrò pọ̀ ẹ̀wọ̀n kan èrò yẹn pọ̀ tábàlà máa ra ẹja lásán pẹ̀lú àwọn tó wà lẹ́yìn ẹja lásán àmà níbi 400 ní Sunday nìkan ọmọ tá a ṣe láì bí 150-200,000 bá ṣe máa ń gẹ̀ẹ́kẹ̀ so tí a bá tí orí ọ̀fẹ́ bá wà tí ẹnikẹ́ni bá lè wà lọ́wọ́ fún bóyá ẹran bóyá ìjà káwọn èèyàn kòrò nínú kan máa jẹ kọ̀ọ̀mọ́ nìkan bẹ́ẹ̀ tí ìwọ̀nba tábátàrí la máa ṣe àṣà ní ṣe ju pa wa lọ so in fact ẹ̀bà la máa ń sábà tẹ̀ jù ẹ̀kọ̀kan làmàlà torí pé gàrí náà ló less jù so ó wù mí bí ká máa ẹja fún wọn bí ìṣẹ̀dá kíkà yẹn wọ́n á rà á tútù wọ́n á yan ó dẹ̀ pẹ́ ẹran náà ní ó dẹ̀ gbé kù ìdí náà níbẹ̀ tí lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀mọ́ ló sì ìzì jù ló sì lọlẹ̀ jù ká lè lò ẹ̀yin tẹ́lẹ̀ ń lò kò ní lẹ́yìn kò ní súnmù ọ̀pọ̀lọpọ̀ wọn ń jẹun look at them wọ́n ń jẹun so ọ̀pọ̀ ohun tí wọ́n jẹ nílé ọ̀pọ̀ ohun tí wọ́n jẹ nílé parí àlùbà ẹ̀ ń bá ní tó pọ̀ tó ní àní tó àtàlẹ́sẹ̀ kù ní bá a ṣe parí a máa lọ nínú a lọ dáná lọ sí tó dáa gan ṣùgbọ́n ògbóni fọlọ́ àwọn kan ní àwọn kan ò ní bá a ṣe parí sáfìsì àwọn kan ti lọ o àwọn yẹn
Ọlọ́run sì ṣe fáwọn yẹn díẹ̀ lára àwọn ìgbà so ẹ̀yin tẹ́ bá lè máa gbé ẹja bóyá gbé ẹran bóyá kù dín so ká tiẹ̀ change ìpàdé yẹn torí pọ̀ mọ́ ní every time torí òun ló dẹ̀ less you so God bless you. ẹ máa wo comment o. Òun máa pẹ̀lú ẹni tó ń gbà very good very good pẹ̀lú ẹni tó ń gbà ẹni tó ń sàbẹ̀ tó ń gbà. Mo mi ń pọ̀ èyí yóò máa kan bí ká ní òkun. Ojú tẹ mọ́ sí ẹ̀wù tẹ bá balẹ̀ lọ ẹ̀fẹ́ ẹ̀ ní láìpẹ́ o ní tẹ́ ṣe ń sìn ni mò ń wò yìí o kí ló ṣe yín bẹ́ẹ̀ tẹ̀ mọ́ ti sẹ́yìn nù kínní wọ́n wò yìí wọ́n fẹ́ gbọ́ yàn so what ó mọ ẹ̀rọ tí wọ́n ti ń jẹ mẹ́ta pé ó lóbìnrin kan tó máa ń sá fún ìjẹ̀ máa ń le ṣẹ́gun ẹ̀fẹ́ la wà ní. mo ń wò sí mo olóògbé wà lórí èyí ni last week jẹ́ ti wá post yín kí ló ṣe yín náà. Ẹ fẹ́ lẹ wọ iṣọ́ tẹ́ máa ṣe o. Ẹ bá ń fọ bẹ̀ sí. Èmi kọ́ mo ní òun fẹ́ gbé fún yẹn. Mo ti sọ fún kìíní, ó ti ní àwọn tí mo tó owó yìí tí bá ti ráwọn yẹn máa. Ìyá tó máa ń rìn lórí àpò. Iṣẹ́ olúwa, iṣẹ́.
Cavalo, ecco che metà
wọn kì í bẹ̀rẹ̀ kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe. ẹ bá ti jẹ́ ká gba oúnjẹ ká tó lọ. Kó gbà tí fún ọ. Ó bá ra san. Àwọn olókùn báyìí. You want?